tó wàá kí yín o ọ̀dẹ̀ òdòbí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káàárọ̀ o ẹ káàsán àjíǹde ara yóò mọ jẹ́ fún wa o. ǹjẹ́ ẹ ti gbọ́ ó mà ṣe o àwọn agbésùmọ̀mí wọ́n tún ti sọ òkò ìbànújẹ́ sí òrùlé àlùfáà Kaduna yìí. ẹ gbọ́ agbésùmọ̀mí ní ọjọ́ Wednesday la gbọ́ wípé wọ́n ti pa àlùfáà tí wọ́n jí gbé ní ìjọ Anglican wọ́n ti pa o ní agbègbè Kaduna. bẹ́ẹ̀ àwọn agbésùmọ̀mí ti fi ẹ̀mí àlùfáà yìí ṣòfò. ẹ gbọ́ kí ló fà á tí wọ́n fi pa àlùfáà yìí. ẹ wo gbogbo ẹ̀ láò mú fún yín lẹ́kùnrẹ́rẹ́ àfi k'Ọlọ́run Ọba kó máa ṣọ́ wa ni o ẹ máa bá wa ká lọ. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé agbésùmọ̀mí ti pa ọ̀gbẹ́ni Edwin Archie ìyẹn ní Kaduna, ìyẹn olórí ìjọ Anglican tí wọ́n jí gbé. kódà wọ́n jí gbé pẹ̀lú ìyàwó rẹ̀ ní agbègbè rẹ̀ ní ilé rẹ̀ ní ọjọ́ 28 oṣù kẹwàá ìyẹn ọdún 2025. bẹ́ẹ̀ ṣe rí Archie ẹni tí wọ́n pa yìí gbogbo àwọn dáṣísì ti ìpínlẹ̀ Kaduna Anglican Communion wọ́n fi ìbànújẹ́ kéde ní ọjọ́ alẹ́ Wednesday wípé ó mà ṣe o àlùfáà olórí ìjọ ti ìjọ Ebenezer Anglican Church Nwamakero ó ní ó ṣe ní láàánú wípé agbésùmọ̀mí jí arákùnrin yìí gbé òun pẹ̀lú ìyàwó pẹ̀lú ọmọ ni wọ́n jí gbé o. afẹ́ lè sọ pé wọ́n kó gbogbo ìdílé wọn ni. nígbà tí wọ́n wá sí tán já wọlé ní wákàtí ìyẹn ní on the 28 oṣù kẹwàá ìyẹn ọdún 2025 ní kùtùkùtù ọjọ́ yìí ni agbésùmọ̀mí wọlé o tí wọ́n sì jí Edwin Archie tí wọ́n jí gbé tó dàjẹ́ wípé wọ́n ti padà tẹ̀ síta o wípé ó ti kú wọ́n ti pa á. ẹ wò ó inú ìbànújẹ́ ni gbogbo ìjọ àti ẹbí arákùnrin yìí wà ṣùgbọ́n o bó tún ṣe wà nínú ìbànújẹ́ tó wọ́n sì tún padà ń gbàdúrà o. wọ́n ní Ọlọ́run dákun nínú àánú rẹ̀ jẹ́ kí wọ́n fi ìyàwó olóògbé àti ọmọ rẹ̀ sílẹ̀ nítorí wípé àwọn yẹn ṣì wà ní àhámọ́ agbésùmọ̀mí. ṣùgbọ́n o kí wọ́n tó pa wọ́n kí ló fà á tágbésùmọ̀mí fi wá pa wọ́n. gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn ẹbí olóògbé yìí wọ́n ní agbésùmọ̀mí dún màrúmàrú láti pa Edwin Archie àti ìyàwó ẹ̀. onídọ́bá kùnà láti san ó kéré jù mílíọ̀nù lọ́nà 200. bẹ́ẹ̀ ni ó ní mílíọ̀nù lọ́nà 200 ni o làwọn fẹ́ gbà kí wọ́n tó lè fi ọkọ àti ìyàwó sílẹ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé bí ìlú ṣe rí ẹjọ́ àwọn ẹbí sì lahùn wọ́n ní níbo ni ká ti rí ó ní lóòótọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn agbésùnmọ̀mí yìí 600 million ni wọ́n kọ́kọ́ lanu gbàgà wọ́n bèrè sí. àwọn tún wá bẹ̀ẹ̀ sí mílíọ̀nù lọ́nà 200 yìí ni ó ní ṣùgbọ́n àti 600 o àti 200 o àwọn ò tiẹ̀ rí ìkankan débi pé àwọn fẹ́ rí ẹni tí yóò ràn wọ́n lọ́wọ́. ìdí nìyí o tágbésùmọ̀mí fi pa àlùfáà olórí ìjọ náà ìyẹn Edwin Archie. bẹ́ẹ̀ ni ó mà ṣe o èròǹgbà àwọn ará ìlú ó dunni gan-an jọjọ nítorí wípé wọ́n ní ibi tẹ́ ti mọ̀ pé kò sí ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà yìí mú nìyẹn o tó túmọ̀ sí pé jà fún ara rẹ ṣe ti rí o
ara ń tá a fi ń pariwo pé ẹ fún wa lómìnira wa rèé nítorí a ò lè lajúlẹ̀ kí wọ́n máa pa wá lọ ní ìpa ìfọ̀nàfọ̀ṣù. Bẹ́ẹ̀ kọlọ́run kó tẹ́ ọkùnrin náà sí afẹ́fẹ́ rere o. Èyí burú jáì gan-an nítorí irú ẹ̀kọ́ wo la fẹ́ lè sọ pé àwọn mùsùlùmí ń fi lélẹ̀ fún ọmọ wọn? Àbí ṣé ká sọ pé wọ́n ní ìmójútó ọmọ ni? Tí ò bá tiẹ̀ sí èèyàn tó máa sọ̀rọ̀, ṣé kò jẹ́ kí àwọn aráabí ní ìbẹ̀rù Ọlọ́run lábẹ́ bó ti wù kó mọ? Tó bá yá ẹ máa jáde ẹ máa ní no Christian genocide, síbẹ̀ wọ́n pa olórí àlùfáà pínkí kò tiẹ̀ dùn. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn ènìyàn, ẹ jẹ́ àgbọ̀n tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ nìkan ni bí àwọn DSS wọ́n ṣe ń swing to action láti rescue Kebbi girls. Ibẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ CAC ní ìjọba ò tiẹ̀ bójú wò bẹ̀. The CAC member, the government did not tell its operatives to swing into action for other families. Ó ní ìjọba ò tiẹ̀ bẹ́ṣù gbégbà wo ti àwọn ti ìjọ CAC tí wọ́n jí gbé ní Èrúkù. Bẹ́ẹ̀ tó ṣe kókó tó jẹ ìjọba lógún ni propaganda ìjọba fún ọdún 2027 ìdìbò tó ń lọ lọ́wọ́ tó fẹ́ lọ. Wọ́n ní tó ṣe pàtàkì nìyẹn. Tó bá yá ẹ máa sọ pé kò sí nǹkan tó jẹ́ ìpànìyàn, síbẹ̀ wọ́n dẹ̀ fojoojúmọ́ pa wá. Ẹ wo ìkànnì ibi tó tẹ̀ tún bàdé wọ́n tún pa odidi ìránṣẹ́ Ọlọ́run. Kò sí ohun tí ò ní ìdájọ́ o. Bẹ́ẹ̀ bàbá kọlọ́run kó tẹ̀ yín sáfẹ́fẹ́ bó tilẹ̀ jẹ́ pé ọ̀fẹ́ lọ nísìn, ṣùgbọ́n ọwọ́ agbésùmọ̀mí ló yọwọ́ yín láwo. Ẹ wo mo lérò pé Gúnmi rí gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí, mo mọ̀ pé ó kàn lè má fẹ́ sọ̀rọ̀ ni. Ẹ wo níbi tá a bá dé yìí ni pé orílẹ̀-èdè Nàìjíríà yìí ti tán pátápátá. Ọ̀nà àbáyọ ojú pé kí wọ́n pín orílẹ̀-èdè kó ní kálukú kó lọ ní àlàáfíà, torí pẹ̀lú tá à ń wò yìí Boko Haram sì máa padà gba stéètì. Wọ́n kàn máa ní agbésùmọ̀mí stéètì ló bá tán o. Torí ẹ̀ la ṣe ń pariwo pé let Yorùbá nation go, kí òní kálukú wà lálàáfíà. Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, a ò ní rí jù báyìí lọ nítorí a ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹṣu ẹ bá wa like, àtẹ́lẹsẹ̀ bí ẹni bẹ̀nà wò ẹ share, ẹni bá wá láò ní dé ẹ subscribe. Ohun máa láò ní dé bá o la fi ń kí yín wípé God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi o la fi ń sọ pé ó dàbọ̀.